Sunday go, free political prisoners, let peace reign. Free Nnamdi Kanu, free Sunday go, free political prisoners, let peace reign. Sunday go, they fight for Odua, Nnamdi Kanu, they fight for Biafra. My brother showed they fight for Nigeria. All the people who they fight are still Nigerians. Tell me, what's in the fight for? Not just one thing and that, not justice. People believe in the country with the problem. Say they are fighting the ones in Nigeria. Others believe in our leaders with the problem. They don't get choked for nepotism and corruption. The ruling class are so divided. The oppressed people are so divided. That's why they fight their fight separately. Funny enough, they fight the same enemies. The day all the oppressed people will come together, unite as one and fight their enemies. From that day, our people will get the real justice. That same day, people will deal over for the wicked. Honestly, in the north, you dance part of the house, my people in the south. Free Nnamdi Kanu, free Sunday go, free political prisoners, let peace reign. Free Nnamdi Kanu, free Sunday go, free political prisoners, let peace reign. Ẹ bá wa pín, ẹ bá wa pín, ẹ jẹ́ kó lọ, ẹ bá wa pín, ẹ jẹ́ ń sáré fún yín ní kékeré yìí sí ká tó bẹ̀rẹ̀ ètò ní ẹ̀kúnrẹ́rẹ́. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ti pé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí, ẹ̀yin tẹ́ ní irọ́ ni pé Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Gbogbo ayé ló ń sunkún lórí ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Òkè bí eku mọ́ bẹ́ẹ̀ lẹ̀yẹ̀ òkè bí yẹ̀yẹ̀. Ọmọ ènìyàn fojoojúmọ́ kú nílùú tó lọ́ba lónìí. Ẹ̀sìn ní a máa wòran abẹ́yìn òkè ìjọmọ Yorùbá ni. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ìrètí ọjọ́ pípẹ́ á máa bá ìsàn bá ọkàn. Ìtọ́ ọ̀rọ̀ Nàìjíríà dé kò sẹ́ni tó kù tó yàgbá. Márùn mẹ́ta ìsẹ̀yìn ó ti ń dọ̀gẹ̀dù lórí iná o. Ọlọ́gbọ̀n lọ̀rọ̀ mi délé, ọmọ Yorùbá ẹ já padà sílé. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ìbànújẹ́ lójoojúmọ́, ẹkún àtọ̀fọ̀ ní ìlú Nàìjíríà. Àlejò onílé lẹ́kún, wọ́n ní àkàwọ̀ gbéra ká máa wò. Ọ̀pọ̀ àwọn lórí Nàìjíríà, wọ́n ti gba àbọ̀dé ẹja àfúrà o. Kó má bàa wá ní wípé omi àpàdà àtẹ̀yìnbọ̀ gbílẹ̀ nù. Yorùbá ẹ wá gbọ́ná. Ẹ jẹ́ ká pín ètò yìí, a fẹ́ tètè bẹ̀rẹ̀, mo fẹ́ sọjú abẹ níkò kán san láàrin ajé mú ní pẹkọrọ mò ń bọ̀ mi tí. Ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Àwọn tó ń da Nàìjíríà rú díẹ̀ nínú wọn bẹ nílẹ̀ Yorùbá. Àwọn tó fẹ́ ta Yorùbá ṣebí ilẹ̀ Yorùbá kan lájọ wa o. Òkun oníkùnkùn nínú mọ́mọ́nú, àwọn tó ń gba rìbá mọ́ra wọn o. Àwọn tó ń gba bribe wọn mọ́ra wọn. Àwọn tó fẹ́ tì wá sínú sálángà wọn mọ́ra wọn. Ẹ wo, ẹ pín ètò yìí, mo fẹ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ kọ́mọ Yorùbá ronú kí gbogbo wa lè bọ́ lóko ẹrú. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Àwọn tó fẹ́ gba Yorùbá.
ìgbàgbọ́ ní pé láti dẹ́rù nàgbọ́mọ́ ká ṣiṣẹ́ kájọ ìṣọ̀kan àti ìlera ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtọ̀hún tó dára ọmọ òkun ìgbé wọ́n sì kó ẹ̀tọ́ rẹ̀ bí wọ́n ní ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. ẹ ṣé mo dúpẹ́ pẹ́ òkun mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí tí ò pé méjì èmi ní ọmọ tí wọ́n ń pè ní òkòrókòró ológun sáà ti pa kiri lọ́ọ̀tẹ̀ ọmọ ojúlógun kàjúbà kàkéjà ọmọ ògìdán ògìrán ogun mọ́gàrà ajáranjẹ bí olóko ọmọ ògìdán ogun mọ́gàrà ajáranjẹ bí olóko ọmọ olókè méjì takọtabo òṣọkọ èkìtì ṣọkọ àkókò ọmọ akóyánbọta mámú karabalẹ ọsẹ ni mọmọ búkara rúdàn. Ó shock ẹ, it shock you? Yeah, Solar Show, this is my right hand. Èmi mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ so this is ẹ mọ̀ pé kámẹ́rà yẹn front ni so kò sí bí ó ṣe máa rí ó máa dàbẹ́ ni kó máa change ẹ̀ tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ tó bá yẹ pé kí n ṣe fún yín kó lè máa bọ́ sí right lọ́dọ̀ yín okay màá máa lo left this is my left hand this is my right hand so tẹ bá wo tí n bá yí báyìí rí pé bó ṣe yẹ kó rí náà nìyẹn this is my right hand this is my left so tẹ bá ní kí n máa lo left ìpá bọ́ sí right lọ́dọ̀ yín no problem I will continue using that no problem. Ẹ kúlé ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà mo mà tiẹ̀ kí yín kí lójú mi rí tójú yín ò rí. Yóò Yorùbá rororo ronú wò Yorùbá rororo bí iná lẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe Yorùbá tí bá níbi ò ní bínú àwọn kan ò ní ṣaláì múnú bí mi mo kàn ń gbìyànjú àti fi ẹ̀rín yẹn mo fẹ́ fi suppress ìbínú mi kí n má tún lọ overreact ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lóun ò ní sóògùn kà mọ́ àwọn tí ò ní jẹ́ yẹn ṣẹ́rí nǹkan ṣẹ́rí ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ má bínú tí mo bá máa sọ lálẹ́ ẹ má bínú ẹ mọ pọ́lísì mi lẹ ṣe ń wo fídíò mi ẹ mọ̀ pé mi ò ń búyàn mi ò ń àtàkì èèyàn mi ò ń sọ̀rọ̀ síyàn ṣùgbọ́n èmi á sọ òtítọ́ ọ̀rọ̀ níbi tí òtítọ́ bá ti yẹ kán sọ màá sọ òkodoro níbi tó bá ti yẹ kí n sọ òkodoro mi ì ní pamọ́ sí abẹ́ ìka kan. ṣé ẹ rí kí n kọ́kọ́ correct impression kan nínú fídíò tí mo ṣe fún Fọláṣadé Olúkọ̀yà kì í ṣe Amẹ́ríkà ló ń gbé o Abẹ́òkúta ló wà kò síbi tó ti fẹ́ rówó tó fẹ́ fi lọ Amẹ́ríkà ẹ mọ̀ pé mo sọ́nu fídíò mi yẹn mo ní ibo ni ṣé ẹni ìjọ ẹni tó wà l'Amẹ́ríkà báyìí ẹ mọ̀ pé mo tẹnumọ́ ẹ wo fídíò mi yẹn ẹ rí pé mo ń tẹnumọ́ recently mo ṣe wàá mọ̀ pé Abẹ́òkúta ni ìyá yẹn ń gbé ebi ń pa ìyà ń jẹ wọ́n now ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ ṣé wá rà wọn tán jọ kó àwọn olóòórùn méjì tán jọ kóra wọn wá síta àṣírí wọn ti tú àti rí fídíò wọn gbogbo bọ́n ṣe ń kiri bọ́n ṣe ń lọ tó sọ̀tún sósì ẹni bá rokú ro Màjàsọ́lá òun ló máa kú ta ló lè pa ẹni tọ́lọ́run ò lè pa ta ló lè dá dúró ẹni tọ́lọ́run ò dá dúró ta ló lè gbèdè ẹni tí Ọlọ́run ò gbèdè ìrọ̀lẹ́ ń pa ìtanra yín jẹ ní gbogbo ìpàdé yín wípé Màjàsọ́lá ò ní dé wípé ó máa kú ni wọ́n á gbé wá Nàìjíríà kò ní jáde bẹ́ẹ̀ kò ní ṣe gbogbo tẹ́ ẹ bá pílánì lórí ọ̀rọ̀ ọmọkùnrin yẹn ẹ̀tẹ́ lẹ máa mọ́ bọ̀ ńbẹ̀ àfi tí ò bá ti ṣe Ọlọ́run lóbi ẹ̀tẹ́ mọ́ tí Ọlọ́run bá wà níbi ìtẹ́ ẹ̀ tó wà níbi mímọ́ tó sì ń jẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nípa ẹ̀ tẹ́ ẹ sọ pé ọkùnrin ò ní kúrò ńbẹ̀ ẹ̀tẹ́ àti àbùkù lẹ́ bá bọ̀ ńbẹ̀ ẹ kàn bínú Ọlọ́run ní gbogbo yín ṣé wá rí màmá yẹn Abẹ́òkúta bíi ló wà tí ọ̀tá bá ti fara hàn a nílò
àti ṣe wàhálà mọ́. Ẹ ti rí, ẹ ti mọ̀ pé irú ẹ̀dá báyìí lọkùnrin yìí jẹ́. Ọ̀tá ni, olubi èèyàn ni, ìkà ènìyàn ni. So ẹ má jẹ́ kí ìyẹn jọ yín lójú. Ṣé ẹ wá rí àwọn tí wọ́n jọ wà nínú Ọbágúnlù èèyàn tèmi wàá gba ìjọ ojú ò lè tì ẹ́ láéláé, èèyàn mi èèyàn ni ẹ́. Now ṣé ẹ wá rí àwọn tó jọ wà nínú gúrùpù yẹn tó jọ ń pète ibi tó jọ ń pète ìkà. Nínú wọn ìkan wà nínú wọn tó tiẹ̀ ti kọ́kọ́ gbé mú dáadáa, tó jẹ́ pé èmi ń sọ pé tá a bá ń ṣẹra wa ká má gbéra wa síta. Nígbà táwọn dẹ̀ ti jọ pinnu tí wọ́n ti jọ gbéra wọn síta ń sìn kájọ yan fúnra wa dáadáa bó ṣe yẹ kó lẹ́kùnrẹ́rẹ́. Ìkan tí a wà tó jẹ́ ògbójólè olóró lè nìyẹn tiẹ̀ jẹ́ ní tiẹ̀. I don't bloody care. Send your delegate, let them come attack Ọmọlúùkà. By then wàá mọ̀ pé yes Kíjìpá Ìṣàwọ̀, wàá mọ̀ pé ẹni tó ń gbénú mi ju gbogbo ayé lọ, wàá mọ̀ pé ọba tí mo ní ó jù ẹ́ lọ, ọba tí mo ní jù ẹ́ lọ, égbowó lọ́wọ́ mi má dẹ̀gbòbí lọ́wọ́ mi o, Ọlọ́run tí mo ní jù ẹ́ lọ, ọba tí mo ní jù ẹ́ lọ, ó jù yín lọ fàfà, ó jù yín dànù ni. Ta ni yín? Ṣé wàá rí olóró lè tí mò ń sọ yìí, ògbóǹtarìgì olè, kí jẹ́ tó dárúkọ ẹ̀ fún yín kí n tó sọ. Mo blame bàbá àti àwọn àgbààgbà kan nínú ìlànà nígbà tí mo ṣe last video mi, mo tún repeat ẹ̀, mo blame wọn lénìí. Very very well I could recall nígbà tí ìkan nínú àwọn ọlọ̀tẹ̀ yìí, àwọn ibi àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, nígbà tí ó dìde tó ń sọ̀rọ̀ against àwa tá à ń broadcast yìí, tó bẹ̀rẹ̀ sí ní bú wọn, tó bẹ̀rẹ̀ sí ní dùdùkudù, ní tí bàbá ò sọ tá máa sọ jáde. That is Maxwell, ọkùnrin yẹn Maxwell náà porúkọ ẹ̀. Mo rántí tí wọ́n complain fún bàbá nígbà yẹn, bàbá ní kàn fi ọkùnrin yẹn, ó ní kàn fi lẹ̀, ọmọ wa ni wọ́n ní kàn fi lẹ̀. Ó take many steps tó fi tako àwọn iṣẹ́ táwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń ṣe. Ìyẹn ọkùnrin yẹn o. Mo dẹ̀ complain nígbà yẹn pé bàbá tó bá jẹ́ pé ní ìfẹ́ ba ṣó jẹ́, ẹ yọ́ dànù bíi jìgá. Ó wà lára àwọn ọlọ̀tẹ̀ báyìí o. Ó dàbẹ́ ni pé òun ló ń kàn mí wá mọ̀. Ó wà nínú àwọn tó ń control péjì Ìlànà Ọmọ Oòduà ní Facebook. Péjì yẹn ti gbàbọ̀dè. Àwọn tó ń control ibẹ̀, mo ń follow péjì yẹn dáadáa. A dẹ̀ rí gbogbo itú tí wọ́n ń pa nínú péjì yẹn pé àwọn ọlọ̀tẹ̀ ló ń control péjì yẹn lọ́wọ́lọ́wọ́. Èmi ti ń sọ, mo dẹ̀ ń gba bàbá nímọ̀ràn kán lọ make sure pé wọ́n get another person go create another page or kán take over gbogbo total control of that page lọ́wọ́ ọmọkùnrin tí péjì yẹn wà lọ́wọ́ ẹ̀. Ìyẹn dúró bẹ́ẹ̀. Now mo ń sọ̀rọ̀ fún yín pé ọ̀gbẹ́ni kan wà olóró lè ní. I have my evidence. Mo dẹ̀ ń sọ, mò ń tún sọ, ẹni bá ṣe bí ibi máa bá, ẹni bá ṣèkà á jẹ nínú ẹ̀, ọmọ ẹ̀ á jẹ ń bẹ̀, ẹni bá dẹ̀ ṣe rere ó di dandan kó jèrè rere. Mo tún wá fẹ́ fi àṣírí kan tó yín létí wípé téèyàn bá ń ṣe ìkà ṣùgbọ́n táwọn èèyàn ń praise ẹ̀ pé rere ló ń ṣe, rere ló ń ṣe, rere ló ń ṣe, á jèrè ìkà ẹ̀. Téèyàn bá dẹ̀ ń ṣe rere táyé sọ pé bíburú ló ń ṣe, bíburú ló ń ṣe, á jèrè rere ẹ̀. Ọlọ́run kì í ṣe ènìyàn, Ọlọ́run kò dàbí ènìyàn, Ọlọ́run ò jọ ènìyàn. Ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ ìran Yorùbá lótìtọ́ àti òdodo, tẹ́ fẹ́ràn bàbá mi Professor Banji Akíntóyè, tẹ́ dẹ̀ fẹ́ràn Májàsọ́lá Chief Sunday Igboho, ẹ ṣí ẹ program ẹ jẹ́ kó lọ. Mo fẹ́ kí Akínọlá kó wo fídíò yìí, mo fẹ́ kó dọ̀dọ̀ ẹ̀. Akínọlá àkúkú ṣe gómìnà ká má sọ pé bóyá kò ní lè rí wò. I am very sure pé ó máa rí wò. Architect George Akínọlá, you are just a disgraceful to Yorùbá as a nation. Kí ló dé? Irú ebi wo ló ń pa yín? Irú ìyà wo ló ń jẹ yín? Kí ló dé tẹ́ ẹ̀ ní àròjinlẹ̀? Ó ní tó ṣẹlẹ̀ ní Yorùbá World Congress kó tó di wípé Ìlànà Ọmọ Oòduà wáyé. Ní ìgbà tí wàhálà ti bẹ̀rẹ̀ ní Yorùbá World Congress ní àwọn ọ̀tá ti wọ àárín wa tí gbogbo ẹ ti bẹ̀rẹ̀ sí ní dojúrúbọ̀ díẹ̀díẹ̀. Ẹ̀rọ àròjinlẹ̀ eléyìí ìpè tó bá yẹ pé wọ́n paná ọ̀rọ̀ yẹn lábẹ́nú ni ó ṣeéṣe kí wàhálà tó ṣẹlẹ̀ gbogbo wọn kó tiẹ̀ má ṣẹlẹ̀. Torí Yorùbá World Congress will continue to wax stronger and stronger every day.
ẹ̀rọ yẹn ẹ̀yin náà bá wọn di ọ̀tẹ̀ ń di rìkíṣí débi tẹ́ ti lọ ṣe press ìwọ yẹrí ẹ òkú ò bá wọn wá sí di press ká má bàa rí ẹ ṣùgbọ́n àṣírí tún àdẹ̀mọ́ pé you are part of that ọ̀tẹ̀ ẹ wà nínú wọn. Ẹ̀yin tẹ́ ẹ̀ náà kí o sí bàbá oníbàbá pé bàbá jẹ́ olè ó kówó jẹ ẹ jọ owó wo ni ẹ̀yin ìlànà ní tí Professor Banji Akintoye fẹ́ kó jẹ at his age? This is just a very simple question. Ṣé private jet ní bàbá ńlẹ̀ tó fẹ́ kó jẹ àbí private cars, expensive cars, Hummer bus, Hummer jeep, Range Rover, end of discussion, autobiography òun ni bàbá fẹ́ rà tó ń lé tó fẹ́ fi kówó yín jẹ. Ẹ ṣe ní àròjinlẹ̀ kẹ́ẹ̀rù àròjinlẹ̀ tí bàbá yìí bá tiẹ̀ ń ṣe if at all tó bá tiẹ̀ di pé bóyá bàbá o kò ṣe iṣẹ́ bó ṣe tọ́ àbí bó ṣe yẹ ẹ ṣe gbé bàbá sit kẹ́ ẹ sọ pé bàbá iṣẹ́ yẹ ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe bóyá kẹ́ ẹ jòkó kẹ́ ẹ ní sùúrù kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín máa ṣiṣẹ́ moreover mélòó ni bàbá oníbàbá fẹ́ ṣe débi tẹ́ ẹ ti fẹ́ bá bàbá oníbàbá lórúkọ jẹ́ bẹ́ẹ̀ ní àròjinlẹ̀ débi pé kẹ́ ẹ mọ bó ṣe yẹ kẹ́ ẹ gbé ọ̀rọ̀ kí lẹ ní dání tí bàbá yín fẹ́ kó jẹ. George Akínọlá ìwọ tó ń accuse bàbá pé bàbá jalè ǹjẹ́ ìwọ mọ iye olè tí wọ́n ti jà sábẹ́ ọ̀rọ̀ Yorùbá Nation nígbà tí àwa la kọ́kọ́ ṣe rally nígbà tí wọ́n ṣe rally ní rally tí wọ́n ṣe ní Ìbàdàn George Akínọlá olóye millions tó gbà lórúkọ Yorùbá Nation kó fẹ́ ṣe rally tí n bá parọ́ kó wá síta kó wá deny yẹn come to the public and deny it ìpè irọ́ lọmọlúkà pamọ́ mi ò gbowó then àwọn tó fún ẹ lówó wọn jáde wọn give speech pé lótìtọ́ àfún ẹ lówó wọn ò gbéṣẹ́ rán mi o but research táwa ṣe ó lóye millions tó gbà George Akínọlá jáde kò deny yẹn. Now wọ́n parí rally Èkìtì Ìbàdàn àwọn Òṣogbo tẹ́wọ́ gbà á nígbà tí Òṣogbo tẹ́wọ́ gbà rally ó ní oyè tí wọ́n dalẹ̀ ẹ lọ́wọ́ millions George Akínọlá èló ló fún àwọn tó ṣe rally lẹ́kìtì tó organize rally Èkìtì how much do you give to them láti fi mobilize rally all you did ní Èkìtì òun ni pé o gbé diner wá ẹgbẹ́ microphone sínú ẹ̀ ṣe and that's all. George Akínọlá yet you are accusing bàbá yìí innocent man with his age and accuse ẹ pé olè ní bàbá ẹ tí ẹ wàá lè rorúkọ bàbá oníbàbá bàjẹ́ àfi tí ẹ̀yin fúnra yín bá máa borúkọ ara yín jẹ́ ẹ lè bá Yorùbá jẹ́ àti fúnra yín abẹ́ta kẹ́ ẹ rọra yọ ọwọ́ yín lága nínú ọ̀rọ̀ Yorùbá Nation tó bá jẹ́ pé ẹ fẹ́ wá síbẹ̀ wá fi ṣe business it is even better for you people to withdraw totally. Tẹ́ ẹ bá withdraw ọ̀rá pẹnu yín mọ́ kẹ́ ẹ jòkó tẹ́ ẹ bá lọ darapọ̀ máwọn ọ̀tá ẹ jẹ pàṣán ni ó sàn kẹ́ ẹ jòkó yín sínú ilé kẹ́ ẹ má dá sí mọ́. Now nígbà tí Òṣogbo parí àwa táwa lóńdó ṣe ta tẹ́wọ́ gbà á mo rántí George Akínọlá wípé èmi Ọmọlúkà mo gba yàrá méjì fún yín tó sùn àtiwọ́ àtàwọn àwọn tó mú dání ní hòtẹ́ẹ̀lì tí mo gbà tí mo fún ẹ you did not give me 5 naira ìgbé Ọmọlúkà ìwọ ló ń sá eré yìí ò gbà and information tó wà lọ́wọ́ tiwa wá síta kó wá dìnnà yẹn olóye millions tó gbà lórúkọ agitation yẹn ìgbà tó dé Ondo State ó bá mi pé mo ti gba diner as a matter of fact mo gba diner méjèèjì ni mo dẹ̀ kó instrument sínú ẹ̀ tí mo kó public address system sínú ẹ̀ abẹ́ẹ̀rí ẹ jáde síta kẹ́ dìnnà yẹn. Assistant George Akínọlá I so much love you but I was so disappointed in what you did. Tí àwọn Fọláṣadé bá sọ pé àwọn fẹ́ jáde lọ make a press statement against the baba, are you not in the best position to correct them? If they don't do this, let us settle this matter internally. Kọ́tà má bàa fi wá ṣe yẹ̀yẹ́ kó má bàa yọ̀ wá. George Akínọlá, you were in Ondo State lóòtítọ́ àtòdodo. Ṣùgbọ́n mò ń béèrè lọ́wọ́ yín pé kí ni tí ẹ ṣe? A rí dáínà tẹ́ gbé wá lóòtọ́ àtòdodo. Wọ́n lẹ ṣe bánà.
ṣé bánà ni ẹ fi bíi 2 million 3 million lẹ́ fi ṣe George Akínọlá? You didn't give me any banner o, mi ò rí banner tó fún mi. Banner iṣẹ́ tèmi ń ṣe ni. Aṣọ wọ̀nyí èmi mo print ẹ̀, mo mọ iye tí wọ́n ń ṣe, mo mọ iye tí wọ́n ń print banner meter by meter. Mo mọ iye tí wọ́n ń ṣe, bó jẹ́ 4 by 4, bó jẹ́ 6 by 4, bó jẹ́ 12 by 10, mo mọ iye tí wọ́n ń ṣe. Ẹ má fi nù mí, mo mọ̀ ọ́ jẹ. Architect Akínọlá, you came to Ondo State for that rally. Lóòótọ́ ẹ dúró àjọṣe rally ni tí mo dẹ̀ appreciate yín fún. Ṣùgbọ́n mò ń béèrè lọ́wọ́ yín ni èló lẹ fún mi nínú millions tẹ́ gbà. Ẹ̀yin dẹ̀ rí bàbá gẹ́gẹ́ bí olè. Ṣé torí bá a sọ àmọ́ náà? But àwa believe pé nídìí àti wá fẹ̀dí ara wa sí gbangba. Ṣùgbọ́n ẹ̀yin fúnra yín lẹ pé òkò dẹ̀ ti jura ẹ̀. Nígbà tá a parí tó Ondo State, Èkìtì tẹ́wọ́ gbà á. Èló lẹ fún wọn lẹ́kìtì? Bàbá Èkìtì àti bàbá kí lórúkọ babaláwo tó wà lẹ́kìtì. Màá rántí ẹ̀yin tẹ́ bá rántí. Bàbá yẹn àwọn méjèèjì àti bàbá Èkìtì tí wọ́n plan rally Èkìtì. Èló lẹ fún wọn architect lórúkọ ìlànà? Àbí wọn ò fún yín lówó lẹ fẹ́ sọ? Àbẹ́ ẹ̀ gbowó? Ẹ sọ ẹ jáde ẹ sọ pé ẹ gbowó. Òrìṣàmíkà, God will bless you. Òrìṣàmíkà ń plan, bàbá Èkìtì ń plan tó tẹ̀ fẹ́ mú misunderstanding wá ń gbà yẹn bọ̀tọ̀ Ọlọ́run gbàkóso. Èló lẹ gbé fún Òrìṣàmíkà, èló lẹ gbé fún bàbá. Tó bá gbówó fún bàbá Èkìtì á sọ pé ẹ fún un lóye báyìí. Èmi àti ẹ ti sọ̀rọ̀ lé ni mo ṣe máa pé bàbá Èkìtì ń kó dá sọ̀rọ̀ yìí láti lè sòótọ́ fún wa bóyá lóòótọ́ òun náà gbowó. Torí èmi Ọmọlúkà ẹ fi 1 naira lọ mí, èmi ni mo fowó tún gba hòtẹ́ẹ̀ fún yín. Yàrá bíi 10 ni mo gbà lóòtẹ́ẹ̀ lóṣìíríṣìí táwọn kọ̀ọ̀kan tí mo fún tó jẹ́ pé wọ́n sùn sí tí wọ́n gba méjì nínú ẹ̀. Ṣé rí gbogbo eléyìí nílùú ẹ̀ lórí afẹ́fẹ́, ṣùgbọ́n ẹ̀yin lẹ tan náà wá ọ̀rọ̀. Tó bá ṣe gbé ẹ̀ tí ẹ̀ kìka bọ̀ wá lẹ́nu ni àbá má sọ̀rọ̀. Bàbá oníbàbá, ẹni alẹ́ni, ọ̀nìyàn ọlọ́ọ̀nìyàn kẹ́ ṣe ra rẹ̀ jẹ́jẹ́ pé kí ìran tí Yorùbá pé kí tiwa má ṣàgbé títí láéláé. Ẹ wá rò pé lè táníṣì méje, ẹ rò pé lè bá lórúkọ jẹ́. Gbogbo àwọn tó rán yín níṣẹ́ gbogbo ẹ̀ la mọ̀, gbogbo ẹ̀ la kúkú ń gbọ́. Èmi kàn ń sólò ní ọjọ́ tí n bá máa burst ọ̀rọ̀ jáde, ọ̀rọ̀ ń gbé ikùn mi. Ọ̀rọ̀ ó gbé ikùn mi. Ọjọ́ tí mo bá ní grace táyé ẹ bá gbà mí, máa sọ dẹ́ndẹ́ ọ̀rọ̀. Ẹ̀rù á bà yín, jìnnìjìnnì á bò yín. Èmi kàn ń sọ eléyìí ni. Gbogbo àwọn tó ń kún yín níṣẹ́ tó ń rán yín tó ń fún yín ní messages. Gbogbo ẹ̀ làṣírí yín tú. Ẹ̀yin dẹ́ẹ̀dẹ̀ ń wo fídíò mi lótìtọ́ àtòdodo. A rí nínú wọn tó jẹ́ pé kì í ṣe pé rán wọn níṣẹ́, ṣùgbọ́n ojú kòkòrò olè ìjẹkújẹ òun ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn o. Kì í ṣe pé wọ́n rán lòmíì wọn ṣẹ́ o. Ìjẹkújẹ ló sọ ẹlòmíì wọn di nǹkan míì. Honestly speaking, wọ́n lè máa rán míì wọn ṣẹ́ ṣùgbọ́n ìjẹkújẹ téèyàn bá ti lójú kékeré ní ká ẹ ti máa ná ọmọ yín tó bá sojú kòkòrò ẹ máa kó gìbò ẹ nà díẹ̀ ẹ nà tó bá ti tẹ bá ti mú nǹkan tẹ fẹ́ jẹ dání tó bá ti ń náwó ẹ gba ọwọ́ ẹ nà dáadáa kí ẹ tètè gbà lọ́wọ́ wọn ní kékeré. Nobody is a saint. Mi ò ń ṣe áńgẹ́lì o. Ṣùgbọ́n bí mo ṣe wà yìí, ò bá fi oyin àti góòlù kó o fi ra nǹkan. Mo fi Ọlọ́run mi ṣẹlẹ́rìí tí mi bá níwo bẹ́ẹ̀ mi ò tiẹ̀ rí tiẹ̀ rò. Mi ò ní wò ó. In tó bá jẹ́ tèmi, mo fọlọ́run ṣẹlẹ̀. Ó máa ń tẹ́ mi lọ́rùn jù. Kò sẹ́ni tó wó tó o ti máa rówó mi sọ pé mi ò ní gbà o. Kì í ṣe bí owó bribe o. And that is why I am struggling every day to make sure that I'm okay ní àyè ara mi. Ẹni tó bá ń ronú wípé ọjọ́ kíkú wípé tó bá ti kú ó parí, ẹni tó bá ti ń rò ó ò ní lé owó kọjá bó ṣe yẹ kó lé. Bàbá tó bí mi kọ́lọ́n kó dẹlẹ̀ fún kó tó kú ó máa ń sọ̀rọ̀ kan létí mi á ní ọmọ Ọmọlúkà máa ní bàbá mi á ní pẹ̀lẹ́ o, ó lè dọ̀la kí n kú o, tí n bá kú tẹ́ ẹ̀ bá rówó ra pósí ẹ rọra gbẹ́lẹ̀ kẹ́ ẹ jù mí síbẹ̀ o, mi ò mọ nǹkan kan mọ́ o, mi ò mọ̀ tẹ́ ẹ̀ bá ṣe màmá rùn sí yín o. Bàbá mi ni mo sọ fún yín kó sọ bẹ́ẹ̀ fún mi, and ọ̀rọ̀ yẹn ó máa ń dún
bí agogo ní etí mi ní gbogbo ìgbà wípé kí ni tí ènìyàn bá ti kú ó parí. Bó o ní billions ò ní sí ẹ mọ́ kówó máa ṣàn kó ní machine tó ń tẹ owó wọn ò lè sí ẹ mọ́ tó bá sí ẹ mọ́ àwọn tó máa wú òkú ẹ wọ́n á wá wú wọn á kówó yẹn sá lọ tó bá wọ pátá góòlù sí ẹ nídìí ibi tó sí ẹ sí yẹn kó ilẹ̀ tó mọ́ wọ́n á wú òkú yẹn wọ́n á wú jáde wọ́n á wọ pátá góòlù tó wà ń di ẹ wọ́n á bọ́ túgbúrú lẹ́ẹ̀ máa wo ìdí níta tí ò sí tí o lè ṣe ò ní lè gbapá ò ní lè sọ fún ọ pé ẹ má bọ̀ mọ́ tẹ́ ẹ bá ń ro ọ̀la kò sí ohunkóhun tí ọ̀tá kan lè ṣe tó yẹ kó jọ yín lójú kò sí ohunkóhun tó yẹ kán fi fa ojú yín mọ́ra kó yẹ kó jọ yín lójú. Ìwọ tó jẹ́ bíbélì sọ pé aṣiwèrè tó ń kó ọrọ̀ jọ tí ò mẹ́ni tá náà ìwọ mọ̀ bóyá wọ́n máa di ọ̀la ni. Gbogbo àwọn tó ń gbéṣẹ́ ràn yín tó ń sọ̀kò wípé kí bẹ̀yẹn má tò ìrọ̀lẹ́ payọ́ tò dandan ni ìtọ́lọ́hún ti ṣe ni kò lè bàjẹ́. Tó lè bàjẹ́ àfi tẹ́ bá fẹ́ tanra yín architect gbogbo millions tó gbà lórí gbogbo rally tá a ṣe èló ló fún àwọn tó organize rally I want to know jáde kó sọ ìwọ tó rí ẹni tó jẹ́ olè architect ṣe rí tẹ́ ẹ̀ bá jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kẹ́ ẹ gbómi lákaná kájọ fi ìmọ̀ ṣọ̀kan kájọ jàjà Yorùbá yìí ọ̀rọ̀ tó kan ojú akàn imú ó máa kan gbogbo yípo ẹjẹ́ òbí àmàrí bàbá Èkìtì pé kò sí ẹni tí ò ní kàn ẹwà ó máa ṣe o Yorùbá ẹ jẹ́ ká lọ ní àròjinlẹ̀ ká mọ bí tá à ń lọ. Mo ti ń pe bàbá Èkìtì mú. Mọ májíìkì tá a lè ṣe ẹ̀yin olólùfẹ́ mi kò sí bá a ṣe fẹ́ ṣe a lè mi mọ májíìkì ẹ̀ tá a ní ṣera wa kò sí ẹran ara ó máa ń mú ká ṣera wa ńgbà míì a máa ṣera wa ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a bá ti ro nǹkan tá a gbé dání pé Yorùbá first tá a sọ pé Yorùbá làkọ́kọ́ wàá fi ìpamọ́ra wàá fi rin ìrìn àjò ẹ̀ wàá endure. Mo ń tẹnu mọ́ àwọn èèyàn náà ṣe tó ń bí mi inú ńgbà míì a lè wà nípàdé àwa tá à ń sọ̀rọ̀ inú máa ń bí mi ńgbà míì. Agbájélọlá Olúwafẹ́mi Wàsíù it is true. Bàbá Èkìtì Ọmọlúkà ló ń sọ̀rọ̀. Ọmọlúkà ló ń sọ̀rọ̀ mo wà lórí ètò náà ti wà lórí ètò ẹ ṣe gan. ok màá jọ yín sí. ṣé ẹ ní sùúrù a kàn fẹ́ béèrè àwọn béèrè bíi méjì mẹ́ta lọ́wọ́ yín ni. Ẹ jọ̀ọ́ nígbà tẹ́ ẹ ṣe rálì Èkìtì a gbọ́ pé àtìtẹ̀ George Akínọlá wọ́n ní wọ́n fún yín níbi 2 million naira. Kí ló dé tẹ̀ yẹn wá kí ló dé tẹ̀ open up fún mi pé gbowó. Ọmọlúkà lórí ọ̀rọ̀ bí a òyàlọ táyà jẹjẹ ni mo kí gbogbo ọmọ Yorùbá tó wà lórí ètò ní lógun ìpọ́njú ní lógun apárọ́mọ́ni number one èmi ò mẹ́ni tó ń jẹ́ George Akínọlá I don't know him. And I don't want to know him. Ṣé gbọ́ mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tí ẹ bá lórí ọ̀fẹ́ àti pé bàbá tó fẹ́ bá jẹ́ Akíntóyè wọ́n láwọn òmẹ́ni tó ń jẹ́ bàbá Èkìtì. Èmi ò gbowó lọ́wọ́ George Akínọlá o mi ò mọ̀ rí mi ò dẹ̀ ń ṣe ọmọ ìlànà gbogbo owó táwa fi ṣe rálì lẹ́kìtì látọwọ́ páàkì Yèyé Dára talk show
àtàwọn olólùfẹ́ Èkìtì ló fún wa lówó and we spend more than 3 million. So àmọ́ bí tí Dọ̀jà Akínọlá gbowó sí lẹ́tà làwa wá ń gbọ́ pé rálì Oǹdó Dọ̀jà Akínọlá gba 3 million. Rálì Èkìtì ó gba 3 million. Rálì Ọ̀ṣun ó gba 3 million. Rálì Ọ̀yọ́ 3 million. Rálì Ògùn 3 million. Rálì Èkó wọn wá padà sí 5 million. Gbogbo wọn lọ́lọ́run máa fàbùkù kan. Gbogbo wọn pátá ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa bí wọ́n máa jẹ wọ́n níyà. Èmi ò gbọ́ lọ́wọ́ ká ṣe àkáǹtì ká gbé síta kí gbogbo ọmọ Yorùbá ó rí. Tó fi sẹ́ǹdì owó sí mi tí mo fi rìsíìfù ẹ̀. Ẹ ṣé bàbá mi, ẹ ń padà bọ̀ lórí ètò. Ẹ ṣé. Rẹ́rẹ́rú, 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 rẹ́rẹ́rú. Bàbá Èkìtì yà ó bọ́ lọ́rùn ẹ̀ ó bọ́ lórí ẹ̀ ó ti bọ́ tiẹ̀ ọmọlúkà ìgbà kọ́bọ̀ o George Akínọlá ò fún mi ní £1 rí o ẹ fún mi ò kì í ṣe ẹ má ṣì mí gbọ́ o kò bí mi nínú pé kò fún mi lówó mi ò ṣiṣẹ́ owó sàpò ẹ̀ o tó bá wù pé ọmọ mi ní gbà kò sí tó burú ń bẹ̀ ó wù ni mi ì sọ pé bí ò ṣe fún mi ó ń bí mi nínú èmi kàn ń sọ ni kí gbogbo ẹ̀yin èèyàn mi lè mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún George Akínọlá lówó lórí ọ̀rọ̀ rally tá a ṣe káàkiri state kò sí nínú wa tó fún lówó the highest tó ṣe lóńdó ṣe òní mo ń sọ fún yín ó gba diner kan which is 15,000 naira highest 30,000 naira ó kó public address system sí which àwa àti gba diner méjì sílẹ̀ kó tó dé tá a ti kó public address system sí gbogbo ẹ̀yin èèyàn mi lẹ ṣáà rí ń jọ yẹn so ṣe rí tí mò ń sọ ẹ̀yin tẹ́ ẹ̀ ágíù pẹ̀ lára yín kò yẹ kí n sọ̀rọ̀ kò yẹ ká má sọ̀rọ̀ òótọ́ ni eléyìí táwọn sọ it is true a lè fi ibi ká fi san ibi lóòótọ́ ni ṣùgbọ́n àwa ń sọ eléyìí torí àwọn míì ká má rò pé àmọ́ atrocity tó ń commit tá a bá kàn pẹnu mọ́ ni irú ẹ̀mí gẹ́gẹ́ bí ẹnìkan kò wù bí kírù kan bí eléyìí bọ́ sí public ṣùgbọ́n àwọn fúnra wọn ló fa wèrè lọ́yàn àwọn ní bí orin àwọn onípopu àbí kílẹ̀ ń pe orúkọ wọn hop àwọn ní wọ́n ti fa wèrè lọ́yàn ti fa wèrè lọ́yàn àwọn ní fa wèrè lọ́yàn o tó bá no ẹ fi Professor Banji Akintoye ẹ̀yin tẹ́ ẹ̀ ń blame pé wáyé tí mo fi sọ̀rọ̀ fi bàbá Akintoye sí level ẹ pẹ̀lú status ẹ láàrin Yorùbá land mi ìfẹ́ sọ̀rọ̀ pé Nàìjíríà Professor either you like it or not Professor Banji Akintoye is an icon to reckon with ní country tó bá fẹ́ negotiate pẹ̀lú yín lẹ́ni wọn ò ní pẹ́ni méjì ju bàbá Akintoye wọ́n á pe bàbá Akintoye wọ́n á pe Sunday Igboho pé ó yá ẹ máa bọ̀ ká sọ̀rọ̀ kẹ́nìkan dẹ̀ jáde kó dẹ̀ bà orúkọ bàbá yẹn jẹ́ dé level tó wáyé and you are talking that wọ́n túmọ̀ra wọn settle I'm not saying wọ́n ní settle àwa sọ ilé láti caution wọn ni ẹni tó sọ pé bàbá olè ni bàbá ń ṣiṣẹ́ fọlọ́ṣèlú bàbá mismanage owó ẹ jẹ́ ká bára wa sòtítọ́ ẹ̀yin ọmọ Yorùbá enough tá a bá ṣẹra wa ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ nílé ó lè jẹ́ ọmọ ẹgbẹ́ ìlànà tó o bá wà níbẹ̀ tẹ́ bá pé bàbá tẹ́ bá bàbá sọ̀rọ̀ tí bàbá ò bá gbọ́ tí bàbá ò gbà then it's a very simple you can get out from there kó o yọra ẹ jáde ayé á béèrè pé kí ló dé tó fi kúrò nínú ìlànà wá dé explain mind ẹ fún wọn but kò ń ṣe nǹkan tẹ́ máa gbé sórí afẹ́fẹ́ tí BBC máa gbé BBC tó jẹ́ pé ẹlẹ́yà yín ni wọ́n ń wá ẹlẹ́yà yín ni BBC ń wá ẹlẹ́yà yín talẹ́ni tó pè wáyà tẹ̀ tí ìfẹ́ kan pè. Hello bàbá mi. Bàbá Èkìtì ẹ tún padà. Mo padà dé. Ó ká bàbá lára o. Bẹ́ẹ̀ni ṣe rí àwọn tó ní ká má sọ̀rọ̀ ló bá Yorùbá dé level tá a wà yìí. Number one tí ó bá ti kù díẹ̀ kí Yorùbá dé ìkórìtà àṣeyọrí Yorùbá ẹgbẹ́ wọn náà
náà máa lò tó máa fi gbé Yorùbá yẹn ṣubú ní ìrìn àjò yá wá dàrú. Ṣé ẹ rántí Awólọ́wọ̀ pé Yorùbá náà fi gbé ṣubú? Ṣé ẹ rántí Àmbá Abíọ́lá pé Yorùbá náà fi gbé ṣubú? Bàbá kan tó tún wá kù táwa ń wò bí Awólọ́wọ̀ tó tún dìde pé òmìnira Yorùbá ó jẹun lógún. Àwọn Yorùbá ẹgbẹ́ wọn náà tún dìde sí wọn tún fẹ́ gbé ṣubú. So we must caution them. Bàbá mi Ọmọlúkà, ṣé ẹ gbọ́ nípa 11 million tánà fi rú ẹbọ tó jẹ́ Akíọ́lá náà ló wà bẹ́ẹ̀. wọ́n fi 11 million rúbọ. They are the one. 11 million tánà fi rú ẹbọ. So ṣé rí gbogbo tó ṣe fún bàbá torí olóyè Chief Sunday Igboho ni èrò ọkàn wọn ni wípé ipò tó yẹ káwọn wà bàbá ti gbé olóyè Ìgbòho síbẹ̀ náà fi sọ wípé àwọn ti wà lórí ìṣọ́gùn yìí more than 20 years. Ṣadé Olúkọ̀yà wípé Sunday Ìgbòho lágídí kì í gbọ́ràn definitely Sunday Ìgbòho náà ń bájà wọ́n dẹ̀ rí pé Sunday Ìgbòho àti bàbá wọ́n lẹ̀ papọ̀ dáadáa aláṣeyọrí lèèyàn máa ń bá rìn. Ní ìgbà tí Sunday Ìgbòho wọ Yorùbá Nation ṣọ́ọ̀gù láàrin oṣù mẹ́fà yẹn ó ní ipa tó dára. Àwọn táwọn ti ṣe láti 20 years ago ẹjẹ́ bí wọ́n lè rè kí ni achievement wọn. Olè kidnapper wọ́n kidnap ògo Yorùbá àtúrò àwọn tó fẹ́ gbà wálẹ̀ ẹ̀tún gbógun tì wọ́n. Ẹ̀ ń ṣiṣẹ́ fáwọn olóṣèlú. Ẹ ti rí pé ètò tó máa ń sọ ọ̀rọ̀ tó máa ń sọ bá lẹ́nu Yorùbá òkò àṣírí wọn wá tú sí wọn máa ń pẹ̀lú Yorùbá ti kò lèmi fi dúpẹ́ lọ́wọ́ ọmọ gbogbo Yorùbá pé ẹ ṣe májẹ̀mú yẹn bàjẹ́ ọ̀nà tó máa ń gbà tó máa fi ń da ògo Yorùbá wọgbó nìyẹn èrò ọkàn wọn ni pé tó bá ṣe ṣe jáde yẹn gbogbo wa wá máa bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn lẹ́yìn àṣé olè ní bàbá àṣé olè ní bàbá àwa máa tẹ̀lé wọn lẹ́yìn ìrìn àjò Yorùbá lè ṣàdẹ̀ dàrú irọ́ lẹ pa ìrìn àjò eléyìí ò lè dàrú. Èmi ò gbowó lọ́wọ́ George Akíọ́lá o mi ò mọ̀ òun náà ò mọ̀ mí mi ò dé bàbá Akíntóyè wọn lè sọ wípé mo lọ lé ohun tí ò lè sọ pé mi ò mọ̀ lé bàbá Ládó ní ìgbà tó wá àtàkì lé bàbá ohun tí ò lè jẹ́ sọ pé mi ò mọ̀ lé olóyè Ìgbòho ni nígbà tí Kóìkì dé sí Nàìjíríà tí mo lọ kí Kóìkì àti gbàtà lọ gbára déètì rálẹ̀ Èkìtì. So àwọn èmi Ọmọlúkà àtàwátàwà Nàìjíríà à ń ṣiṣẹ́ bí ẹrí ọ̀rọ̀ wa wá dàbí ẹni ṣiṣẹ́ wà lóòrùn ẹni máa jẹ́ wà níbòjì. I study George Akíọ́lá very well tó bá ti kù gẹ́gẹ́rẹ́ tí Ìgbòho máa dé rálẹ̀ á disappear pẹ̀lú àwọn tíìmù ẹ̀ ó lè ní o a hard case to answer in Yorùbá land. Tó bá mọ̀ pé òun fẹ́ fọ ara òun mọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fẹ́ mọ babaláwo tó bá wọn rú ẹbọ 11 million I want to know it. Mo fẹ́ mọ ibi tó kówó rédíò sí alọ́lárí àràbọ̀ I want to know it. 3 million tó gbà lórí Oǹdó Èkìtì Ọ̀ṣun Ìbàdàn Ògùn pẹ̀lú 5 million tó gbà lẹ́kọ̀ọ́ mo fẹ́ mọ ibi tó wọ́yẹ wọlé sí kí gbogbo ọmọ Yorùbá béèrè lọ́wọ́ wọn. Ẹ ṣé bàbá ẹ ṣé bàbá Èkìtì Ọlọ́run àtúbọ̀ pọ́n yín lé ẹ ṣé mo dúpẹ́. Wọ́n lè bí Yorùbá. Ẹ̀yin tí bàbá ẹ má bínú ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dá sí náà kò sí bí mi ṣe nígbà pé lénìí máa fún yín láyè kí ẹ pè nọ́mbà tẹ máa pè sí nìyí. Mo ń bọ̀. Máa pín nọ́mbà yẹn ń sìn o ẹ̀yin tí ẹ bá fẹ́ pè ojú òpó yẹn ti wà ń ṣíṣí. This is the number 07046092484. Again 07046092484. Nọ́mbà tẹ máa pè wá sí ni WhatsApp nìkan ní kẹ́ fi pè ẹ má pè direct kò ní lọ ẹ pè ní WhatsApp nìkan 0704609
2484. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá láti YouTube ẹ gbìyànjú náà ẹ lè bá wa sọ̀rọ̀ tẹ́ ẹ bá rí wa pé direct á fún yín lésì. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin tí Facebook ẹ pè kẹ́ bá wa dá sí i. Ojú òpó yẹn wà ń ṣíṣí òkè. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní receive call yẹn ní kọ̀ọ̀kan lọ́lọ́kan ọjọ́kan. Hello. Hello, bàbá. Ẹ mà ṣe o, ẹ gbóhùn sókè à ń gbọ́ yín o. Ẹ kó ètò ìṣẹ̀lẹ̀ lọ́pọ̀ ló sọ̀rọ̀. Ok láti Ìkòyí. Bẹ́ẹ̀ni o, À ń gbọ́ ẹni yín. tó lágbára bá ọ̀rọ̀ Yorùbá ẹ̀ sọ̀rọ̀ Yorùbá jù ṣáà nítorí Yorùbá ń lọ àwọn ọmọ Yorùbá gan fún ara gan àtẹ̀mọ́ sọ̀rọ̀ Yorùbá ń lọ gan fẹ́. Kọ́ mo tún ní ìyẹ́ kọ́dà fẹ́ ṣe kí ẹni tó kó sàkó ẹ̀rẹ̀sì ọkàn ó kó báwọn ọ̀pọ̀ta gbogbo táwọn àwọn ọ̀pọ̀ fẹ́ra wọn nìyẹn o. Wọ́n ti gbé wọ́ọ̀ṣù wọn nìyẹn. Wọ́n ti ṣe nǹkan tó ń ṣe ẹ̀. Àwọn yóò fún un, àwọn yóò fún ẹni gbogbo àbẹ̀yẹ káwọn kọ́ máa fẹ́ tó kọ́ máa tún kan sọ àwọn kan máa bà kan jẹ́. Ọ̀gá tí mo ti ń gbọ́ fún yàtọ̀ kan ló ń sọ wí. Nígbà tó tọ̀sí lórí ibi olùkọ́ ìgbà ẹni tó ń jẹ́ olùkọ́ ìwé tẹ̀lé wọ́n náà wọ́n bọ̀ tẹ̀. Ọmọ ìmọ̀ nìyẹn. Ṣé ìgbà àdúrà ìdèrè o? Àmì o. Ìgbà àdúrà ìdèrè. Ìgbà àdúrà ìdèrè. Ọ̀rọ̀ wọn sùn. Gbogbo tó ń fi ìyàn dáhùn bá 10 million sí nípa 5 million tó ń sọ dáhùn bá àwọn òṣèpá àwọn bá yín náà. Àwọn ò lè sọ. Ó lè make sense. Láti sáwọn nìkan ni wọ́n wà lórí Yorùbá ní South Africa. Àwọn kan nígbà máa ṣe fún ọyọ kan lè sọ pé òkè wà. Àwọn owó yìí náà wà nípa ṣẹlẹ̀ ní ẹbí tó wà transparent. Ẹ̀sìn bàbá nìkan náà rí sọ. Ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run ṣáà ní Yorùbá o. Àmì o. Ẹ ṣé gan. Ẹ jẹ́ ká tún fáwọn míì láyè. Ẹ jẹ́ ká tún fáwọn míì láyè kí a tún gba ìpè lọ́dọ̀ wọn. Ẹ jẹ́ á máa ṣe ní kánmọ́kánmọ́ torí call ti ń pọ̀. Ó yá gbóhùn sókè. Ẹ̀lú ọmọ Lúkà. Ẹ mà ṣe o. Ẹ káalẹ́ o, ẹ kú ètò bàbá. Ẹ ṣeun mo dúpẹ́. Gbogbo ọmọ Yorùbá ẹ káalẹ́ o. Ẹ jọ̀ọ́ wá sọ fún George Akínọlá ẹ wá bá wa ṣe àkáǹtì. Gbogbo owó Yorùbá nation tẹ́ gbà ẹ wá ṣàkáǹtì. Kẹ́ẹ̀dẹ̀ gbọ́ bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè. Ẹ lè gbé wọn wálẹ̀ o. Bàbá tiwa ni bàbá táwa mọ̀ nìyẹn. Bàbá dáadáa. Bàbá tó nífẹ̀ẹ́ àwọn youth. Bàbá tí ò fẹ́ kíyà jẹ àwọn youth. Ẹ̀yin youth ẹ wake up. Ẹ jí. Yorùbá nation no going back. George Akínọlá ẹ wá ṣe àkáǹtì fún wa o. Ẹ kú ètò bàbá ẹ máa bẹ́ tó lọ. Ẹ ṣeun adúpẹ́. Kọ́ yìí pọ̀ o. Ok ẹ gbóhùn sókè. Hello sir. Ẹ ṣé gan. Ẹ káalẹ́ sir. Ẹ ṣé àdúpẹ́. Ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn. Ẹ gbà ẹ pé tó sir. Ẹ ṣeun. Ẹ bá wa máa pín ẹ máa bá wa ṣe ẹ àwọn kan àwọn ọ̀tá ti fẹ́ wọlé ọ̀sẹ̀. Ẹ máa láìpẹ́ ẹ. Àṣẹ̀ṣẹ̀ darapọ̀ mẹ́tò yìí ni sà ní ká kí ni sà gbọ́n nǹkan tẹ̀ ń sọ tẹ́lẹ̀ sà. Ọ̀dà ẹ ṣe ẹ sì máa wo ètò lọ. Ó gbàdọ̀ Yorùbá. Ẹ máa wo ètò lọ by the time tẹ bá wò dé ibi tó yẹ kẹ wò dé ẹ gẹ̀ẹ́tì ibi tí àbàdé ok àwọn ọmọ mi ti pè mí ẹ jẹ́ kí n pè wọ́n àwọn náà fẹ́ dá sétò. Màmá mi ẹ gbóhùn sókè à ń gbádùn yín o. Ẹ bá wa mute yẹn mọ́mì ẹ mute yẹn ẹ mute eléyìí tẹ́ fi ń gbọ́ mi yẹn. Ẹ máa wo ètò lọ àdìsá ẹ máa wò débi tó yẹ kẹ wò dé ẹgẹ ibi tí àpàdé ok. Ẹ má bínú o a need láti pe màmá. Ẹ bá wa mute ẹ tẹ́ fi ń gbọ́ wa nísàlẹ̀ ẹjọ́. Ó yá ẹ máa sọ bẹ́ẹ̀ yàn gbọ́ yìí. Ẹ káalẹ́ mà ẹ ṣeun. Ọmọ Lúkà àbọ̀ Ọlọ́run adájú lórí ẹ̀ òní sì jẹ òní sì òní sì lẹ̀tẹ̀ òní tẹ̀lé bí alẹ́ lójú sí ọwọ́ ọ̀tá òní kàn ẹ̀ lágbára Ọlọ́run agbára yìí òní kà ẹ̀ ètò tó ń ṣe yìí tó dáa ni
iwájú lọ̀pá ibi tí ń rí sí iwájú ló máa lọ agbára ọlọ́run ò ní jábọ̀ agbára ọlọ́run. ṣé ẹ rí nǹkan tí ẹ gbé kalẹ̀ lálẹ́ yìí? ẹ má jẹ́ kó dùn wájú, ẹ má jẹ́ kó jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ má jẹ́ kó jẹ́ ìbànújẹ́ mo kàn fún wa. stéèjì mẹ́ta ní ìrìn àjò ilẹ̀ Yorùbá tá a gbé lọ́wọ́, stéèjì mẹ́ta ní ìrìn àjò yẹn. gbogbo ẹni tó dáwó fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá tí èèyàn kan kò jẹ, ẹ má jẹ́ kó dùn wá o. stage 1, stage 2, stage 3 àwọn kan wà nítorí pé à ń gbàdúrà bá a ti ń gbàdúrà aládùúrà ń gbàdúrà, babaláwo ń ṣe tiẹ̀, aláàfáà ń ṣe tiẹ̀, à ń gbàdúrà pé kí Ọlọ́run kó gbà wá lọ́wọ́ àwọn ajégunjẹran, àwọn ìjọba panipani ibi tán bá ilẹ̀ Yorùbá dé òun là ń gbà ládùúrà. nínú àwọn tá a jọ rìnrìn àjò yìí àwọn kan máa jábọ́ ní stage 1 bẹ́ẹ̀ ni mo ti sọ̀rọ̀ ẹ ṣáájú nínú prógrámù ẹ, ó dẹ̀ sọ fún bàbá Akíntóyè gan, mo jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún wọn, ó dẹ̀ jẹ́ kó mọ̀ pé gbogbo àwọn tó sọ̀rọ̀ àdì wọn ká pé ọ̀tá náà fi ṣe ọ̀rẹ́, jẹ́ kó mọ̀ àwọn náà dẹ̀ confam. so nǹkan tó ń ṣẹlẹ̀ yìí I know that is going to happen. bàbá ń ṣe bí àgbà, wọn ò fẹ́ babì kan jẹ́ ni, àwọn náà wọ́n ti gbọ́ àgbọ̀ tó ti gbọ́ àsọtẹ́lẹ̀ yẹn, so kò jọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní jẹ́ ṣọ́ọ̀kì fún bàbá nítorí wọ́n ti gbọ́ àsọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. so mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ gbogbo ọmọ Yorùbá tí ó dá pé, ọmọ Yorùbá tó ń fẹ́ lọ síwájú ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá tó rí bó ṣe fa ọmọ Yorùbá ẹgbẹ́ o, ọmọ Yorùbá tó rí pé ìrìn àjò Yorùbá ti lọ sẹ́yìn, ọmọ Yorùbá tó ń fẹ́ kí a tún gòkè tí ò fẹ́ ká jábọ́, ọmọ Yorùbá tí ó gbọ́ tó respect bàbá èjì ọjọ́ orí bàbá Akíntóyè ní 87 for a woman being láti submit life ẹ̀ fún ìlú ẹ̀ fún ìran ẹ̀. we have thousands of age like that tó wà ní orílẹ̀-èdè Yorùbá torí ohun tó máa jẹ, ohun tó ti ń jẹ for 61 years tí ò ní mínì nínú láìpù wọn kọ́lé ọ̀rẹ́lẹ̀, ọmọ wọn wà lóyìnbó still wọ́n sì fẹ́ kú sórí oúnjẹ yẹn nítorí pé tí èsì bá mọ títí tí ó bá wẹ̀yìn ó máa kú sínú ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà àwọn Yorùbá yẹn ti máa kú sínú ìrìn àjò yẹn. so gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ń sìn ẹ jẹ́ ká expect ẹ̀ ó máa ṣẹlẹ̀. eléyìí tí afọ́jú ti rí tójú ẹ̀ ti fọ́ òun ló ti rí mọ́ òtún rí mi mọ́ bẹ́ẹ̀ ni. so nǹkan tó ti jẹ wọ́n ti jẹ àjẹtán kọ́ lọ bá àwọn tó fẹ́ bá ṣe bẹ́ẹ̀ ká ní ìgbàgbọ́ bàbá tá à ń tẹ̀lé yẹn òun ni ká máa respect, ká máa fún ọ ní honour. àtẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ omi, àtẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ ilẹ̀, àti ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ òfurufú à á pàdé ní ìrìn àjò ọjọ́ kan ní ilẹ̀ Yorùbá nígbà tí omi bá tán lẹ́yìn ẹja, torí omi máa tán lẹ́yìn ẹja o, nítorí Ọlọ́run ní èmi ń bọ̀ kankan, èrè mi ń bọ̀ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí, nítorí ẹ̀jẹ̀ tán ta sílẹ̀ Ọlọ́run lòun máa gbẹ̀san. ọwọ́ ta ló ti fẹ́ gbẹ̀san? èmi ò pààyàn, àwọn tó ń fi ẹ̀mí yàn wọ́n fi ń pààyàn, àwọn yẹn ni wọ́n máa rí ìdààmú because wọ́n ti sọ ẹ̀jẹ̀ yàn, wọ́n ti sọ di omi, wọ́n ti sọ di nǹkan tó mu. èèyàn ò ní mínì nílẹ̀ Yorùbá mú. ẹ wo gbogbo orílẹ̀-èdè ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta orílẹ̀-èdè Yorùbá ló burú jù nísì tí ò ṣe é gbọ́ létí nǹkan tó ń ṣẹlẹ̀, nǹkan tá à rí rí. ọmọléèwé ya wèrè, wọ́n ń ta ọmọ òòjọ́, wọ́n ń kọ́ ọmọ sínú láìlọ́n bàgì bí ẹni kó oúnjẹ tán fẹ́ lọ rà lọ́jà. ṣó ṣe é gbọ́ létí irú owó yẹn káwọn kan wá dá ní abroad kan dá fún wọn pé kán fi ṣe nǹkan tó máa wà meaningful fún ilẹ̀ wa, kí àwọn èèyàn kan wá dúró pé àwọn làwọn fẹ́ jẹ, òun làwọn fẹ́ fi kọ́lé, òun làwọn fẹ́ fi ralẹ̀, òun làwọn fẹ́ fi tọ́jú ọmọ náà máa kú, ilé náà máa wó ni. àní ẹ jẹ́ ká ní sùúrù, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbàdúrà
gbogbo wa ká mú tọ́rọ́ kọ́bọ̀ jáde á máa gbàdúrà ká dẹ̀ máa gbàdúrà fún Ìgbòho ká gbàdúrà fún bàbá Akíntóyè gbogbo ẹni bá ti láàní délẹ̀ lérí Ọlọ́run á fi wọ́n mọ́ṣẹ́ ṣe á máa fi wọ́n ṣe àtẹ̀gùn ní stage 1 àti kọjá stage 1 stage 2 làwà yìí àwọn tó máa ba lọ́pọ̀ tí ì rí nǹkan kan tí ì rí anything àwọn aláàmú máa dún so àṣẹbẹ̀rẹ̀ ni ẹ má jẹ́ ká jà o nǹkan tá a gbé lọ́wọ́ yẹn gangan focus tá a fi gbé kalẹ̀ ìyẹn ni ká focus ẹbí tá a bá ti yẹ program yìí fúngbà díẹ̀ ẹ just close the chapter ẹ má jẹ́ ká wẹ̀yìn ẹ jẹ́ ká continue lórí nǹkan tá a gbé wá nítorí nǹkan tá a gbé lọ́wọ́ yìí kì í ṣe pé àgbàdélé lọ gbé Ọlọ́run ti kọ́ ni pé àkókò ti tó lọ́lọ́run fi gbé kíní ìkalẹ̀ kì í ṣe pé man-made kì í ṣe nǹkan tẹ̀yẹ kàn ní ó kò dìde lọ́lọ́kan ó yà nílé ń ṣe so ẹ jẹ́ kí a fọwọ́pọ̀ ká má wo ẹ̀yìn ká má wo pé lágbájá ṣe wá lágbájá tó ṣe kíní ó ti lọ nǹkan tó ti rí ni òlèrí mi mọ́ so gbogbo ìbàjẹ́ tó fẹ́ ṣe láti bà ti bàbá yẹn jẹ́ kí bàbá yẹn kó wá dẹni yẹ̀yẹ́ tó bá dọjọ́ tó bá dàgbà nǹkan tó ń sọ lójú ayé ẹ̀ wọ́n máa kọ́kọ́ dólẹ̀ síyẹn là ń fẹ́ Ọlọ́run á jẹ́ kí bàbá kó gùn lẹ́mìí bàbá Akíntóyè Ọlọ́run máa mú wọn gùn lẹ́mìí á jẹ́ kí wọ́n rí ire ilẹ̀ Yorùbá lágbára Ọlọ́run gbogbo yín tẹ̀lé ń sọ̀rọ̀ tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀mí sì tán ẹ̀mí sì jẹ ẹ̀mí sì lẹ̀tẹ̀ ẹ̀mí tẹ̀lé ń dalẹ̀ lójú sí lágbára Ọlọ́run àgò ló máa dẹ́bi yẹn thank you very much. thank you mọ́mí ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ẹ̀yin ọmọ Yorùbá lóòótọ́ ti lódodo ẹ̀yin tí ẹ̀ ń gbìyànjú láti pè wá ẹ jẹ́ ká gbà pé bí méjì sí i nípa àánú àti orí ọ̀fẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o stage by stage òun lọ̀rọ̀ Yorùbá nation agitation àwọn kan wà tó jẹ́ wípé ẹ kàn rí wọn pé wọ́n wà ń ta ni wọ́n bọ̀ wọ́n join ṣe rí gbogbo tó ṣẹlẹ̀ inú mi ò tiẹ̀ ń dùn mi like irú situation bíi eléyìí mi ò fẹ́ ká máa fẹ́ wá nídìí síta àwọn pípì ló kọ̀wé wá lọ́kùn pé wàhálà náà wọ́n dẹ̀ bà system Ọmọlúkà jẹ́ ẹ jẹ́ rán yín létí mò ń bọ̀ lọ́la fún special program and that program has to do with Yorùbá boundary tẹ́ ẹ̀ bá mọ information tó wà lọ́wọ́ Gumi ṣé Gumi ló jà bí Gumi ó wà bí mo ṣe bá yín sọ ti wá sí Kaba o ó wà ń bẹ̀ o ó ṣe survey ilẹ̀ yẹn o gbogbo ibi tí boundary ilẹ̀ Yorùbá wà ó ti ń ṣiṣẹ́ lé lórí o àwọn ọmọ ìlú àwọn ọmọ Yorùbá wọ́n ti lọ ṣe ìwádìí wọ́n ti rí òtẹ́ẹ̀ tó dé sí o tán dẹ̀ pè mí direct wọ́n dẹ̀ láwọn wọ́n ní bó ṣe ń bọ̀ ó ló yẹ àwọn ọlọ́pàá tán ló kó dání tó tẹ̀lé àti sójà àti tó wọṣọ sójà àti tó wọṣọ mọ̀pó tán gáìdì ẹ̀ Gumi Nàìjíríà ò rí mú o wọn ò rí kankan fi ṣe so ọ̀la ò ń bọ̀ lórí program yẹn máa ń pè ẹ́ nìyẹn á sọ̀rọ̀ fúnra rẹ̀ direct a lè gbé yẹn jàn mọ́ ilé ìmọ̀ báyìí ọ̀la I'm coming for that kẹ́mọ̀ ìgbẹ́ ẹ̀yin Yorùbá ìjà ní kẹ́sì máa bára yín jà ogun ti dé ẹ̀ṣẹ̀ ń gbéra ẹ̀ ń bára yín jà. Bàbá Èkìtì tún ti pè wá. Hello bàbá mi. Bàbá Èkìtì. Hello bàbá. Bàbá Èkìtì. Adára fún bàbá mi. Ẹ máa gbọ́ mistake táwọn bàbá wa ṣe tá a fi fẹ́ dẹrú Fúlàní pátápátá tó fi wá ń fún Fúlàní lórí ọ̀fẹ́ láti tì wá lọ sóko panu àwọn ọ̀tún gbọ́dọ̀ ṣe. Yorùbá wípé tí àbìdún bá wà nínú obì a máa ń yọ ọ́ kúrò ní. Àwọn kan wà tó jẹ́ pé tàǹdà rẹ̀ sì ni wọ́n tá a bá yọ wọ́n kúrò we are going nowhere. Tí tọkọ-tìyàwó ò bá wọn à ní látúnṣe tó wọn tó fẹ́ ṣe o. Ṣé rí àwọn kan wà nílẹ̀ Yorùbá yìí gbàrà tá a ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀gù yìí náà ti fi hàn pé àwọn ò ṣe Yorùbá nation ìsọ́sọ́rì làwọn bá lọ one nation làwọn dìbò fún àti mọ àwọn yẹn pé they are not for us. What about àwọn tó dúró káàrò pé ara wa ni wọ́n tó ń fi ìta ṣe Yorùbá nation tó jẹ́ pé inú wọn Nàìjíríà ni ẹ wọ́n ní ká má bá wọn jà ẹ̀rẹ̀ la fẹ́ lọ we are going nowhere. Mo ní ọ̀rẹ́ kan tó sọ fún mi pé bàbá Èkìtì báwo lẹ ṣe ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation wa yìí ṣé ẹ̀dẹ̀ máa gba kíní ìfowópamọ́sá tí mo ní Ọlọ́run máa bá wa gbà á ó ní Ọlọ́run ti parí iṣẹ́ mo ní kí ló dé tó fi sọ bẹ́ẹ̀
ó ní tá a bá ṣe mítì kan tí Yorùbá bá ṣe mítì kan pé báyìí la ṣe fẹ́ rìn báyìí la ṣe fẹ́ rìn ó ní ká tó kúrò ní mítì yẹn àwọn ọ̀tá wa ti gbọ́. ó ní ìjọ tó wá bọ́dù ilé olóyè Ìgbòho ó ló ń pè mí gbàyọ́ nínú ògbékọ̀ pé àwọn ará wa náà ló set up olóyè Ìgbòho. so àwọn kan wà láàrin wa tó fojú jọ ọ̀rẹ́ tó jẹ́ pé ọ̀tá ni wọ́n. àwọn ìkókò láàrin agbo àgùntàn. tí wọ́n bá dẹ̀ ń yọjú síta fà tí a bá dì pẹ̀lú wọn another one dẹ̀ tó máa ṣe ẹjẹ́ fún yín lẹ́sàpọ̀ ara mi kí gbogbo ọmọ Yorùbá máa gbọ́ ẹ̀gbọ́n tí mo tẹ̀lé lókùnrin at least káàpù tó wà láàrin wa á tó bí ọdún mẹ́jọ tí ò bá ní máa lọ síbi mẹ́wàá mo wá rí fi kọjá nọ́mà ṣẹgbọ́n mi torí pé mo ga jù lọ kí n bá dẹ̀ ti kọjá àyè mi lọ́dọ̀ ẹ̀ tó bá ti fẹ́ nà mí tí bá ti sásọ̀dọ̀ bàbá mi ọ̀ ìyá mi agbára ẹ̀ á dínkù kí wọ́n bá ṣe oúnjẹ nílé tí màmá ń bá ti ní kó wá lọ́ta tó bá ti ní òwò lọ́ta tí bá ní màmá gbẹdọ̀ fún lóúnjẹ kò ní jẹun lálẹ́ ọjọ́ yẹn mo wá di superstar mo wá di champion lórí ẹ̀gbọ́n mi ṣé rí ijọ́ tí ìyá mi àti bàbá mi lọ sóko àlọ́sùn tó kù èmi àti ẹ̀ ńlé níbi tí mo rí ní ọmọkùnrin dé orúkọ ni mò ń pè é níjọ́ tó kù èmi àti ẹ̀ ńlé ìwà burúkú tí mo máa ń wù yẹ mo ti gbàgbé pé kò sí àwọn kí n máa sábà lé ni mo bá ṣe fà ó nà mí tó di ẹ̀sẹ̀n odidi ọjọ́ mẹ́ta mi ò kẹ́kẹ́ ara mi kò sẹ́ni tó kọ́ mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí pé ní bọ̀dá mi kò sẹ́ni tó kọ́ mi nígbà tí mo fi ọwọ́ mi síbi tó yẹ kọ́wọ́ mi gbé ṣé rí àwọn tó wùwà bí ọmọ àlè láàrin wa àwọn tó jẹ́ pé nínú bí Yorùbá ṣe ń jìyà lọ́wọ́ làwọn fi ń rí owó nínú bí ilẹ̀ Yorùbá ṣe pariwo ìṣòro ìpọ́njú làwọn ṣe ń ṣe yọ̀tọ̀ mi if we did not deal with them ká máa fọwọ́ ra wọn lórí in the case of ká máa fọ àkẹ́sà wa lórùn ẹ wo wọn á máa gbé wa ṣubú lọ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé àwa márùn-ún bàbá kan sọ sórí kan fún mi ó ní Japan tá à ń wó yẹ ènìyàn méje ló gba òmìnira ilẹ̀ Japan wọ́n dúró tán tàbí àwọn tó dúró tán tó dúró gẹ́gẹ́ bí akọni tó kọ̀yà fún ìran Yorùbá àwọn Èkìtì àwọn máa wí pé jàmùjàmù òmí bẹ́ẹ̀ bá ṣe mẹ́rin kó ti lè fọ́ egun ni ṣé rí tí àṣírí àwọn ọ̀tá wa bá ti ń tú ẹ má jà máa dọwọ́ bò ó ṣèmílẹ̀ ìtarí là ń sọ ẹ̀ẹ̀mejì owó tó ti wọlẹ̀ sọ́dọ̀ àwọn aṣẹ́bí now we need money àròwó náà mọ́ there is lot of iṣẹ́ tó yẹ kọ́mọ lúkà ó ṣe lóòdó state tí òrówó ṣe náà nínú ṣọ́ọ̀gù yìí ni mọ́tò ọmọlúkà tó finish lórí jọ́nì yẹn how much you collect òṣìṣẹ́ ń bẹ lóòrùn àwọn kan tó jẹ́ pé ọ̀tá Yorùbá ni wọ́n tó ń daṣọ Yorùbá bora tó jẹ́ pé inú wọn ẹ́dì nínú wọn ọ̀tá ni ẹ̀wọ́n ní ká má sọ̀rọ̀ sí wọn we must deal with them ká mọ àwa tá a kù ṣé ẹni tó dúró tó lóun ò ṣe Yorùbá nation ó yìí bẹ́tà ju ẹni tó sọ pé màá ṣe Yorùbá nation ṣùgbọ́n tó jẹ́ wípé àṣírí wa ló ń tú fún ọ̀tá máa ṣá my brother Ọmọlúkà rẹ́kọ̀dù jọ di mímọ̀ fún wa wípé babaláwo mẹ́ta náà kó lọ sí ilé olóyè Ìgbòho Yorùbá ń bẹ lára wọn ṣé babaláwo mẹ́ta tó lọ ń bẹ ṣé ọmọ Fúlàní ni wọ́n ṣé Ìgbò ni wọ́n why we say that we should not talk ẹjẹ́ pariwo lọ́wọ́ lórí kí gbogbo àgbáyé mọ̀ pé ọlọ̀tẹ̀ ni wọ́n ẹjẹ́ pariwo lọ́wọ́ lórí kọ́mọ̀ wípé àwọn wọ̀nyí wọn ò fẹ́ ìsinmi fún ìran wọn ẹ kó tó bàbá mi. ẹ ṣé bàbá Ẹlẹ́kìtì ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn wá bàbá Èkìtì ti ṣe ẹnu póró ti sọ̀rọ̀ èmi ò kì í pariwo ara mi síta wọ́n sọ̀rọ̀ mọ́tò wọ́n sọ̀rọ̀ pé kíní òótọ́ ni mọ́tò yẹn rí bẹ́tọ̀ kan tí mò ń lò orí ìrìn àjò yìí ni mọ́tò yẹn la fi l'accident a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a survive pé a kú mọ́tò yẹn lọ ní ó tán ni so but I don't need to come online and tell everybody ilé èèyàn lèèyàn ti ń jèkúté ilé onídòdó bàbá Èkìtì ló wá pariwo mi síta báyìí mi ì dẹ̀ gbéṣẹ́ rán bàbá Èkìtì ó yá gbóhùn sókè bọ̀dá mi Yàǹdá. Hello, mo kí bàbá mi. ẹ ṣé gan sa. ẹ kú ètò mo kí gbogbo àwọn ọmọ Yorùbá. ẹ ṣeun.
orúkọ tèmi Sunday Ìyàndá Uncle Big Success TV. Ẹ ṣé. Ṣé rí inú mi dùn fún nǹkan tí program tẹ ṣe lénìí. Mo fi orúkọ náà bá ṣe lẹ́rìí. Èmi gangan nínú mi dùn jù. Torí èmi náà wà nínú àwọn ìlànà ní Ìtàló. Mo dẹ̀ sì ṣe program ọjọ́ Sunday gan tó jẹ́ pé mo fi béèrè question lọ́wọ́ bàbá wa Banji Akintoye. Mo rí ipa tí bàbá kó. Ṣùgbọ́n program tẹ ṣe yìí á jẹ́ kí àwọn information tí àwa tí a wà ní Ìtàló tí a gbọ́ àwa ìlànà tá a wà ní Ìtàló á jẹ́ kí ó lè clear sí everybody. Nítorí pé bàbá ní many of us ń fojú wò pé àwọn gangan ni wọ́n kó owó sí àpò. Nítorí pé tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ̀rí orúkọ Buhari ní everybody ń dá. Bọ̀ àwọn kan wà tó jẹ́ pé àwọn gangan ni wọ́n kí owó yẹn jù. Ṣùgbọ́n program tí mo gbọ́ ní alẹ́ yìí in fact ó jẹ́ kí inú mi dùn gidi gan. Torí ní program yẹn gan mo sọ mo ní tí n bá fi lè gbá research mi tí n bá rí pé bàbá ni lóòótọ́ mo ní màá tẹ̀ sí wọn lójú ní òun sọ pé bí àgbàlagbà ni. Ṣé rí ọ̀rọ̀ tí bàbá Èkìtì sọ ẹni tó máa tó lẹ́yìn. Dáfà torí jẹ́ pé èèyàn kò lè ní mo gba wọ́n náírà lọ́wọ́ orí lájọ tí mo ti ń ṣe ètò. Mo mọ̀ pé àwọn tó máa mọ̀ mí máa wà lórí show yín. Ó ló fi jẹ́ pé mo máa ń dátọ̀dọ̀ mi ṣe nítorí pé àwọn ọ̀rọ̀ yìí ká máa gbọ́ pé lágbájá kan kówó lágbájá kan náà dáwó fún okòwò. Mo dẹ̀ jẹ́ ẹ̀dá tó jẹ́ pé mo máa ń tètè bínú bá dẹ̀ ṣe bí mi máa fi ń sọ ọ̀rọ̀ mi ìwojú anybody kí n tó sọ̀rọ̀ tèmi. Òun ló fi jẹ́ pé mo fi wá ṣe nǹkan tí mo èyí tágbára bí ká lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Àfi ẹni tí kò bá ní èèyàn lé tàbí tó bá jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá ló máa ní nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó dùn mọ́ òun. Àfi ọmọ àlè ló máa ní pé nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó dùn mọ́ òun. Nítorí pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Atújàgbà wa tó rí àwọn nǹkan tó jẹ́ pé ṣe náà fi ń ṣe business. Irú àwọn èèyàn rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run máa fọkàn sí Ọlọ́run á máa fà wọ́n fálápá tàpá ni. Nítorí pé kò easy. Ìyà ń jẹ àwọn èèyàn lé. Because many people kọ́ wà ní abroad náà ni wọ́n fẹ́ kílẹ̀ Yorùbá dá. Atúwárà àwọn kan tó tún wá jáde tán ni ẹjẹ́ kárìn báyìí. Ìtókè tó wá dùn mí jù ní olóyè Sunday Igboho. Òun ló dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àwọn ọmọ olóyè Sunday Igboho níbi tán wà báyìí tí wọ́n gbóhùn bàbá wọn rí bàbá wọn. Àwọn ìyàwó wọn kò sí ìkọ̀kọ̀ tó rí bàbá tó rí ọkọ wọn. Àwọn èèyàn kò dẹ̀ tó wá ròyìn ọwọ́rú ipò tí olóyè Sunday Igboho wà kí ló fẹ́ jẹ tí ò ní kí ni nǹkan tó tún wá láyé ẹ̀tọ́ náà ò ti ṣe fún un. Àwọn èèyàn yóò tún wá wúrú condition tẹ́nu ìwà kó tó wá fi irú yẹn kó fi kọ́ ẹ̀kọ́ kó fi ṣe ìwà hù. Ó tó wá di pé owó táwọn èèyàn tó ń dá fún movement kí ni Yorùbá ká lè bọ́nú ìṣòro àwọn kan tó wá ń kó owó yẹn tó ń kó dàsáàbò pé torí pé kíní Elédùmarè ní jẹ́ kó bọ́nú ìṣòro ayérayé. Gbogbo ẹ̀dá tó bá ti wà lábẹ́ tó jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá Nation yìí ó fi ń ṣe ìre ojú ṣagbe ni. Elédùmarè ní jẹ́ kó bọ́ nínú ìṣòro ayérayé. Ó ní fi kí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà mo fi kí ọ̀rọ̀ wọn lẹ́yìn. Ẹ wo ẹ má jẹ́ ká máa bu ọ̀rọ̀ wọn. Èmo jẹ́ ẹ̀dá kan jẹ́ pé mi ní fọ̀rọ̀ sàbí àwọn sọ tó bá ṣe rí gọgọ lè máa ti bọ́ tà máa sọ bí kọ́ mo ṣe gbọ́rọ̀ yẹn. Ó ká mi rárá gidi gan. Ibùkó tó ṣe nípa ṣe meeting ní ọjọ́ Friday nírọ̀lẹ́ ní Ìtàló meeting ìlànà tá à ń ṣe. Ibùgbà àwọn ọmọ ìlànà tá a wà ní Ìtàló ọkọ̀ wa ti rẹ̀wẹ̀sì. Nítorí pé àwa mọ ipa àwa. Ẹ jẹ́ kí wá sọ kíni kan fún yín. Ẹ gbọ́ mi sà, ẹ má wàá rẹ̀wẹ̀sì. Ẹ gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì. Ẹ sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní Ìtàló nínú ìlànà pé wọn ò gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì. Ẹ jẹ́ kí tí wá sọ àṣírí kan fún yín. Ẹ gbọ́ mi. Ẹ gbọ́. Inú mi dùn gidigidi gan. Sẹ́rí ẹ jẹ́ tẹ́ ẹ bá mọ̀. Ẹ gbọ́ ẹ ti ẹ̀ gbọ́ mi. Ẹ gbọ́ tẹ́ ẹ bá mọ̀ ẹ jẹ́ sọ àṣírí kan fún yín. Bàbá ò ní access sí owó tí ìlànà ń pa o.
ẹ jẹ́ sọ àṣírí kan fún yín. Ọ̀gá kan wá láti Amẹ́ríkà, bàbá wa yẹn Reverend Father, ó wá láti Amẹ́ríkà, ó wá pè mí, ó ní kí wá bá òun, mo wá lọ bá. Ó lọ́mọ Lúkà, ó ní fúláyì ara òun lóun fẹ́ fún bàbá ní nǹkan. Ó fi $1,000 ó fi rán mi sí bàbá. Mo wá pé bàbá mò ń bọ̀ lọ́dọ̀ yín, wọ́n ní kí n fún yín ní nǹkan báyìí. Bàbá ní kí n ṣe ìjọwọ́ yẹn sí náírà, ó ní kí n sẹ́ǹdì ẹ̀ sí lọ́ọ̀yà kí àwọn tó wà nínú ìhámọ́ DSS kan lè jáde. Ṣé àwọn lè ṣerú ẹ̀? Ṣé bẹ́ẹ̀ mi ni tó ṣojú tèmi ni mò ń sọ fún yín? Ṣé àwọn lè ṣe irú ẹ̀? Bàbá ò kò sí tó kan bàbá pẹ̀lú owó ìlànà. Àwọn ni wọ́n ń signatory, àwọn ni wọ́n ń sáyìn, àwọn ni wọ́n ń gbowó. Bàbá ìṣó aréyàn tó fẹ́ ra mọ́tò tó lò fẹ́ fún bàbá ní mọ́tò $50,000 tí bàbá fúnra rẹ̀ ní kán convert owó yẹn kan fi gba ọ́fíìsì fún ìlànà. Mélòó la fẹ́ máa sọ? Ṣáde rí tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ni wípé wọ́n mọ̀ òótọ́ yẹn. Ìbínú Ìgbòho wà lára tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn because wọ́n gbàgbọ́ pé bàbá gbé Ìgbòho ní àwọn lórí. Wọ́n ní tán bá bàbá sọ̀rọ̀ bàbá ò gbọ́. Ṣé àwọn ló yẹ kó bá bàbá sọ̀rọ̀ kí bàbá má gbọ́ àbí bàbá ní kó bá wọn sọ̀rọ̀ kó sọ pé ẹ kì í gbọ́ràn sí mi lẹ́nu ẹ̀yin ọmọ mi. Wọ́n ní 20 ọdún tí rélùwé bá ń sa eré iwájú ló máa bálẹ̀. Ọmọdé ò ní aṣọ ká má rí irú ẹ̀rí kó làkísà tó àgbà láíláí. So ẹ̀yin ìlànà tẹ́ wà ní ìtàló ẹ lọ tún àmúre yín so gírígírí. Ẹ di àmúre yín kẹ́ ẹ jẹ́ kí iṣẹ́ ọ̀rọ̀ Yorùbá kó máa lọ síwájú àti síwájú sí. Owó lẹ lè má fẹ́ ẹnikẹ́ni, ẹ máa dá owó yín síbi tẹ́ bá fẹ́ dá sí kẹ́ ẹ máa tọ́jú ẹ̀. Ńgbà tó bá tó àkókò tẹ́yìn fúnra yín máa ná, ẹ̀yin fúnra yín gan ẹ mọ̀ ìpá àkókò ti tó. Ẹ má dá owó yín sí ọ̀dọ̀ ẹnikẹ́ni, ẹ dá sápò ara yín kẹ́ ẹ máa tọ́jú ẹ̀ síbẹ̀. Tó bá tó àkókò tí ìran Yorùbá máa nílò ẹ̀, ẹ̀yin fúnra yín ẹ mọ̀ ìpé àkókò ti tó, a gbọ́dọ̀ dìde ìrànlọ́wọ́ yìí, a gbọ́dọ̀ kówó yìí sílẹ̀. Ẹ fúnra yín ẹ mọ̀. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni tàn yín mọ́. Ẹ gbé owó ilé wa, ẹ gbé tọ̀ wá, go and stop it. Advice mi fún yín nìyẹn, ṣe ká tún fáwọn míì láàyè kan tún pè wá. Ẹ ṣeun bàbá mi. Káràndọ̀. Ẹ ṣeun bàbá mi, ojú òní tì yín. Ẹ ṣeun, inú mi dùn gbọ́ program tẹ̀ ṣe yẹn Ẹ sí. ṣeun, mo dúpẹ́. A ti lo wákàtí kan ó lé, ẹ dẹ̀ mọ̀ pé mi ò fẹ́ ká lò ju 1 hour lórí program yìí. Ọmọ Lúkà á sòótọ́ fún. Mi ò sọ pé mo jángẹ́lì omi, I'm not holy. Èmi náà mi ò sọ pé mo mọ́. Ṣùgbọ́n mi ò ní wá parọ́ lórí afẹ́fẹ́ kí wá parọ́ tàn yín kí wá gbowó tí ò yẹ kí n jẹ. Ẹni bá jẹun tí ò yẹ kó jẹ ẹ̀rẹ̀kẹ́ àwú. Mi ò ní ṣe. Ìtẹ́ ẹ bá fún mi ẹ fún mi ní. Àjẹmọ́nú tèmi ní. Ẹ̀yin lẹ́dẹ̀ sọ pé ọmọ Lúkà mo fún ẹ. Ẹ fún mi ní. Bọ̀tẹ́ ẹ bá fẹ́ rán mi pé bóyá ó ní iṣẹ́ tí mo fẹ́ ṣe tẹ́ torí ẹ̀ sọ pé gbà ló nǹkan yìí máa lò ó. Kódà nínú eléyìí tẹ́ fún mi màá fi ṣe lára iṣẹ́ òun. Torí ihun tí mò ń ṣe lẹ ṣe rí mi tẹ́ ṣe fún mi. So mo gbọ́dọ̀ ṣe é, mo gbọ́dọ̀ di ibẹ̀ kó má bàjẹ́. So a ní rí ju báyìí lọ torí àkókò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tẹ́ ẹ dúró gbọ́n lórí òtítọ́. Bàbá wa architect Akínọlá George, mi ò wá bà yín jẹ́, mi ò kọ̀ndẹ́mù ẹ̀yin lẹ́tọ̀ọ́nà wá ọ̀rọ̀ o tọ̀rọ̀ fi jáde. Wọ́n dẹ̀ ti sọ wọ́n lẹ́ lè parí ọ̀rọ̀ tẹ́ bá settle ẹ̀ with player. Àwa la sọ pàdé gún, àtúnlẹ̀ sọ pàdé ògún mọ́ o. Tèmi nìyẹn. Tẹ́ bá ṣùgbọ́n ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ, ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ, ẹni bá da Yorùbá o èmi ká dún. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ, ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Mo dẹ̀ tún repeat, ẹnikẹ́ni ọmọ Yorùbá kọ́mọ Yorùbá tó bá sọ wípé Ìgbòho kò ní jáde níbi tó wà yẹn, ẹni yẹn Ìgbòho ò ní dé bá o. Torí assurance wà pé Ìgbòho á jáde, ṣùgbọ́n Ìgbòho ò ní dé bá irú ẹ̀dá bẹ́ẹ̀. Ẹni tó bá ní kò ní jáde níbẹ̀ yẹn, Ìgbòho ò ní dé bá. Májàsọ́lá máa jáde, kò lè ṣe kẹ́dà kó má ìkántà irú nǹkan bí eléyìí. Ìjà òmìnira ọ̀fẹ́ wá ló jẹ́ ni, kì í ṣọ̀fẹ́. It's not kì í ṣọ̀fẹ́ o, ó di dandan. So ìyẹn jẹ́ bẹ́ẹ̀. Àdúrà ní kẹ́ ẹ túbọ̀ máa gbà fún gbogbo wa pápátá, fún Májàsọ́lá kó rí ìyọ́nú Ọlọ́run á jáde níbi tó wà. Dandan ni àṣẹ Ọlọ́run ni.
and God bless you all. Mi ní rí ju bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ń pè ẹ̀ nílé pè wá wọlé máa nílé gbé kọ́ ọmọ. Ẹ ṣé mo dúpẹ́. Mo wá fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín o. Mo ní ìrìn àjò kan tẹ́mi fẹ́ rìn ní Friday, Saturday. Ẹni tí Ọlọ́run bá fi sí lọ́kàn ni o. Mo ní dìbí 50,000. Tẹ bá lè ṣe ìrànlọ́wọ́ ẹ̀ ni o. Ẹ ṣe fún mi. Mi ò fẹ́ ẹ mọ̀ kò pọ́n mi lé kí n máa sọ ibi tí mò ń lọ. Torí security tí n bá débẹ̀ ẹ̀yin fúnra yín ẹ rí mi pé mo ti wà níbi tí mo ní mò ń lọ. Ẹ rí mi torí màá ṣe fídíò. Màá interview àwọn èèyàn ẹ rí. Ìrìn àjò yẹn Friday, Saturday mo gbọ́dọ̀ wà ń bẹ̀. Ẹ dákun ẹni tó bá lè ṣèrànlọ́wọ́ ẹ̀ fún mi 50,000 naira, that is $100 péré, $100. Tẹ bá lè ràn mí lọ́wọ́ ó ti parí. Ẹ ṣé mo dúpẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. God will bless you. Ọlá à ń bọ̀ lórí ọ̀rọ̀ security lórí àwọn tí gùn mi wá ṣe ní Kàbà àfẹ́mọ́. Mò ń bọ̀ lórí ètò yẹn lọ́la lẹ́kùnrẹ́rẹ́. Ẹ bá mi pín ẹ̀yin èèyàn mi ní Facebook o. Ẹ bá mi pín ẹ̀yin tèmi ní YouTube o. Ẹ bá mi pín. Ẹ jẹ́ kó lọ. Ẹ jẹ́ kó lọ. Ẹ jẹ́ kó lọ. Ẹ ṣí ẹ jẹ́ kó fly man. Kudos mo gbóṣùbà fún yín. Ẹ̀yin tí YouTube tẹ́ bá ń wo fídíò tẹ́ ẹ̀ tí subscribe ẹ tètè sọ o. Ẹ jọ̀ọ́ ẹ subscribe síbẹ̀. Ẹ jẹ́ kó máa fly kó tó di pa aṣẹ́jú bí eléyìí. Láti lọ àwọn tá a lọ. Bless you all. Ojú òní tìyín Oòduà gbé wa. Oòduà ní mí tọkàntọkàn. Mi ò ní dalẹ̀ ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ Ọmọlúkà lórúkọ mi. Ó dàbọ̀.